ayé o afẹ́fẹ́ ayé ẹ bá mi gbódú ayérayé wá ẹ̀yin ìyá mi o ọdún ayérayé dá. ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ fún kú o ẹ̀jẹ̀ ti bẹ̀rẹ̀ fún àrùn. ọmọ ìjọba. ẹnu ẹ kì í ẹran bí olùkọ́ labalábá tó forí sọ aṣọ rẹ̀ àfàyà ọmọ ìjọba Olasco Films Nigeria Limited àti ìgbéjáde. Olasco ibà agbé sinimá yẹn mú fún olóṣàwọ̀ ó yẹnu sí i àti bàtà tún ní fọlọ́njọ́ jáde ó rọ wọn pàtó ketílẹ̀ another crime story kan tún lélẹ́yìí tó fi gbogbo ara yàtọ̀ ọmọ ìjọba la kọ́lé ẹ̀ ọmọ ìjọba ajáwọlé ẹkùn fẹ́ jẹ̀wẹ̀ ọlọ́pàá tó fẹ́ mẹ́sùn lórí ta mẹ́ta bí labalábá tó di gòlẹ́gùn ní aṣọ rẹ̀ fàyà pẹ́rẹ́gẹ́dẹ́ ajá tó gbìyànjú àti pali ìlíànú rẹ̀ ṣẹ́jẹ̀ ariwo gẹ́ẹ́ lóògùn náà bá wọn nù mí fún ìwà àdèmọ́lá ọgọ́ ọlọ́pàá débàǹtẹ́ ògùn àti fún kó agbára nítorí ọmọ ìjọba ilé ìtura sí kọ́sítọ́mà gbà wọ́n mú ọ̀pọ̀lọpọ̀ òjò kọ̀ọ̀kan wọn gbẹ́jù sílẹ̀ sinimá titun ọmọ ìjọba eléyìí tún gbóná ju action party movie written and produced by Ọlátúnjí Balógun Adébáyọ̀ Tìjàní ló package ẹ̀ lóní rẹ̀ tiẹ̀ ẹ̀rìn tó yàn yín máa kú fún ìwà àdèmọ́lá Kẹ́mi Kẹ́hìndé Ayọ̀mọ́jáde òjò pàgógó jíjáde fọlárin ọ̀làníyà fẹjà sanyẹri ọ̀fíà fọlábí délé ọ̀dùnlẹ̀ Rónkẹ́ Òṣòdì òkè àfi sẹ́niọ́lá Victoria Kọ́láwọlé Esther Kalẹ̀jáyé Bisola Badmus Musili Wájíkọ́lé Dàmọ́lá Ọlátúnjí Jọmilójú Olúmbẹ Wùmí Bello àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun ọmọ ìjọba subtitled in English àti gbéjáde sórí VCD nìkan kàṣàgbà marketed and distributed by Olasco Films Nigeria Limited EU 10-6 Movie City Ami Arena Shopping Complex Bọ́ládé Òṣòdì Lagos Headmaster Films Nigeria Limited Nuretu Films Nigeria Limited àti Film International Limited ní Arena Shopping Complex Bọ́ládé Òṣòdì ló ń distribute ẹ̀. sinimá ti fún ọmọ ìjọba action 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 ó ti jáde wìtìwìtì ló ń tẹ̀ tẹ̀tẹ̀ lọ́ra ti yàn.